Níbo làwọn aṣòfin tiwa láti ilẹ̀ Yorùbá wà o? Kinní kan wà tí gbogbo ayé mọ̀ràn Yorùbá sí. Ìyẹn náà lọ́gbọ́n òwe. Àtìmọ̀ ìkọ́ṣẹ́mọṣẹ́ ń gbogbo ọ̀nà. Kì í ṣe ní Nàìjíríà nìkan ni wọ́n ti ń gbóṣùbà fún Yorùbá gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ̀wé, tí wọ́n sì ń kàwé kọ́ṣẹ́. Kárí ayé ni wọ́n ti mọ̀ wọ́n bẹ́ẹ̀. Béèyàn ń wá àwọn original lọ́ọ̀yà, tó ń wá àwọn adájọ́ tó mọ̀ tì fún tẹ̀dọ̀ òfin. Nílẹ̀ Yorùbá ìléyìn ó ti rí wọn. Béèyàn ń wá àwọn ẹnjìníà, tó ń wá àwọn aṣírò owó, tó ń wá àwọn agbowókà, àwọn tí wọ́n mọṣẹ́ báńkì, tí wọ́n sì tún mọ̀ ń pe ètò ìnáwó. Lọ́dọ̀ Tiwa ńbí ni ó ti rí wọn. Kò síṣẹ́ kan tí wọ́n ń fìwé ṣe tí kì í ṣe láàrin àwọn ọmọ Yorùbá. Lèyìn ó ti ráwọn tí wọ́n mọ kinní náà lámọ̀dúnjú. Ọgbọ́n ìwé yìí ni gbogbo ayé sì fi ń fún wa lọ́wọ́ àtàpọ́nlé. Ṣùgbọ́n àwọn èèyàn wa tí wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nílùú Àbújá kò jọ pé wọ́n lọ́gbọ́n táyé mọ Yorùbá sí ìlọ́run rárá. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà ńbẹ̀ bí aláìsí. Tó jẹ́ báyìí náà bá jẹ́ kòròfo lásán, ó sàn ju wíwà ńbẹ̀ tí wọ́n wà ńbẹ̀ lọ. Bóyá ọ̀pọ̀ nú àwọn táwọn olóṣèlú rán lọ sọ́hùn yìí ó kàwé àkàyanjú ni o. Tàbí pé inú wọn ò tiẹ̀ kà rárá. Tàbí pé nǹkan míì ti kó làákàyè wọn lọ. Àwọn nìkan wọ́n lè sọ. Ohun tó ṣàhàn dáadáa ni pé àwọn aṣojú tí Yorùbá ní nílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá bí ẹ ń fẹran ewúrẹ́ sẹ́nu gólé àwọn agbábọ́ọ̀lù. Kẹ́ran má jèlé lásán ló pọ̀ nù wọn. Níbo làwọn aṣòfin tiwa láti ilẹ̀ Yorùbá wà? Gbogbo òfin tí wọ́n ń ṣe tó ń tilé ìgbìmọ̀ aṣòfin wá, tí gbogbo ayé ń sọ pófin yìí kò dáa yìí. Àwọn Yorùbá tiwa náà wà nú àwọn tí wọ́n jọ ń ṣe. Àwọn òfin tí wọ́n ń ṣe tíjọba fi sọ wá donígbèsè. Àwọn aṣòfin Yorùbá wà ńbẹ̀. Òfin táwọn Buhari ń gbé kiri láti gba gbogbo bèbè omi ilẹ̀ wa. Àwọn Yorùbá wa wà ńbẹ̀. Níṣe lẹ́nìkan kan ò gbóhùn wọn. Kò séyìí tó dìde sọ̀rọ̀ láàrin wọn láti fi tako òfin kófin. Òfin ẹlẹ́rẹ̀gbẹ́ táwọn Buhari bá gbé wá. Táwọn ọmọ rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin náà sì sọ pé àwọn gbọ́dọ̀ gbà wọlé. Níbo làwọn aṣòfin láti ilẹ̀ Yorùbá wà? Kò sáṣòfin ilẹ̀ Yorùbá kan tó gbófin pàtàkì kan dìde ìlú Àbújá ńbẹ̀, tó fi sọrú ìyà táwọn Fúlàní fi ń jà àwọn èèyàn wa, àti bí wọ́n ṣe ń ba nǹkan jẹ́ fáwọn àgbẹ̀ wa. Níbo làwọn aṣòfin tiwa nílẹ̀ Yorùbá wà? Kò sáṣòfin ilẹ̀ tiwa kan tó lè gbófin dìde pé báwọn ẹ̀ṣọ́ ilẹ̀ Haúsá ṣe ń lòbọn AK-47 láì ṣe pólógun gidi ni wọ́n, kí wọ́n gba àwọn àmọ̀tẹ́kùn tiwa náà láàyè láti máa gbébọn rìn. Yàtọ̀ sí ṣakabùlà, ìbọn àdàmọ̀dì, ìbọn yìnkan kó dáwọ́ dúró tí wọ́n ń gbé kiri. Níbo làwọn aṣòfin tiwa wà? Kò sáṣòfin kankan tó pàkíyèsí ìjọba ìsíbètò pínpín owó fáwọn ìpínlẹ̀ tó ń powó tó pọ̀ jùlọ. Ṣé múrẹ̀jẹ àti ìbínú wá ńlẹ̀ Yorùbá? Kò sáṣòfin tiwa kan tó pelé ìgbìmọ̀ ṣàkíyèsí pé ìjọba Buhari ò tẹ̀lé òfin tí wọ́n fi ń gba àwọn èèyàn síṣẹ́ Nàìjíríà mọ́. Òfin tó sọ pé bíṣẹ́ kan bá ṣí sílẹ̀ tó jẹ́ tìjọba àpapọ̀, gbogbo ẹ̀yà ni wọ́n gbọ́dọ̀ gbà síbẹ̀. Ṣùgbọ́n ní báyìí, tó jẹ́ kìkì àwọn ọmọ Haúsá Fúlàní ni wọ́n ń rọ síṣẹ́ ìjọba. Níbo làwọn aṣòfin tiwa láti ilẹ̀ Yorùbá wà? Ohun tó ba nǹkan jẹ́ ni pé a ò ráwọn èèyàn gidi tí wọ́n ń ṣojú wa. Ọ̀rọ̀ wa ò bá tiwọn mu, tiwọn náà ò bá tiwa mu. Àwa kọ́ la yàn wọ́n. Àwọn bàbá ìsàlẹ̀ olóṣèlú ló kó wọn lé wa lọ́wọ́. Kódà wọn ò dá wa mọ̀. Èyí ni wọ́n ṣe ń ṣohun tó wù wọ́n, tí ó sì sẹ́nìkan tó lè rí wọn pè síbì kan bá rojọ́. Níbo làwọn aṣòfin wa wà? Gbogbo ẹ̀yin aráàlú o, ẹ fi yèdé o. Nígbà tí bòmíì bá tún dé, ẹ mọrú àwọn èèyàn tẹ́ ń yàn lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Àwọn tẹ́ ẹ yàn yìí, àṣìrà ọjà ni o. Bọ́lọ̀ ó ṣe kó wa yọ nìkan ni ká máa gbàdúrà o. Níbo làwọn aṣòfin láti ilẹ̀ Yorùbá tiwa wà o? Ó ṣojú mi kòró nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.